níṣe ni ìjà inú ṣẹlẹ̀ ní ọjọ́ ajé ìyẹn ọjọ́ Monday tí í ṣe ọjọ́ kẹjọ oṣù kìíní ọdún tá a wà yìí ní ìlú Àkúrẹ́, ìyẹn ní ilé ìjọba ìpínlẹ̀ Àkúrẹ́, nígbà tí ìpàdé pàtàkì ìyẹn ìpàdé àwọn ìgbìmọ̀ tó ga jùlọ ní ìpínlẹ̀ Ondo èyí tí gómìnà Lucky Ayédàtiwà tó jẹ́ olórí ẹ̀ tó sì jẹ́ alága ìpàdé náà tó ń wáyé tí ìjà sì fẹ́ ṣẹlẹ̀ lórí ètò ìsìnkú gómìnà Rotimi Akeredolu tó jáde láyé ní òpin ọdún tó kọjá. Ẹ rántí pé lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 tó kọjá ìyẹn the 27th of December 2023 ìní gómìnà Rotimi Akeredolu ló jáde láyé ní orílẹ̀-èdè Germany lẹ́yìn tó ti fi ọ̀pọ̀lọpọ̀ oṣù tó ti fi ṣàìsàn, tó sì jẹ́ pé àsìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn yìí ìní òkú bàbá náà ló sì wà ní ilé ìgbókùsí ìyẹn mọ́ṣúárì tí wọ́n múra láti ṣe ètò ayẹyẹ ìsìnkú ẹ̀ lọ́jọ́ ajé ìyẹn ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí. Ẹni gómìnà Lucky Ayédàtiwà àtàwọn kọmíṣánná ni wọ́n máa ṣèpàdé láti jíròrò láti mọ ọjọ́ tí wọ́n yóò ṣe ètò ìsìnkú Akeredolu, tí wọ́n sì mú ọjọ́ 22 àti ọjọ́ 23 oṣù kejì ọdún 2024 tá a ṣẹ̀ṣẹ̀ wà yìí. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ yìí pé lásìkò tí ìpàdé náà ń lọ tí wọ́n yan àwọn ìgbìmọ̀ tí yóò ṣe àkóso ètò ìsìnkú náà, ìní wọn ni wọn kò máa fi akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ondo arábìnrin Ọládùnní Odù, wọn ni wọn kò máa fi sí ara àwọn ìgbìmọ̀ náà. Èyí ni wọn ló máa bí obìnrin náà nínú, tí wọ́n sì ló gbéná wojú gómìnà Lucky Ayédàtiwà náà pàdé, gẹ́gẹ́ bí ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára ní Sahara Reporters tí wọ́n ní àwọn tó wà níbi ìṣẹ̀lẹ̀ náà ni wọ́n fi tú àṣírí náà fún àwọn, gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé jáde. Wọ́n ní ṣe ni arábìnrin Ọládùnní Odù àti gómìnà Lucky Ayédàtiwà ni wọ́n máa ń pariwo léra wọn lórí, kódà wọ́n ní díẹ̀ ló kù kí wọ́n lu ara wọn. Níṣẹ́ ni wọ́n ní arábìnrin Ọládùnní Odù tó jẹ́ pé Akeredolu yàn sípò akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ondo ló máa faraya fún gómìnà tó ní kí ló dé tí òun ò ní sínú ìgbìmọ̀ láti sìnkú ìyẹn ìgbìmọ̀ tí yóò ṣayẹyẹ ètò ìsìnkú ọ̀gá òun. Wọ́n ní níṣẹ́ lóbìnrin náà ń pariwo pé bí gómìnà Lucky Ayédàtiwà bá kọjá ìyá rẹ̀ àwọn lè yọ kúrò nípò, nítorí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wà lẹ́yìn òun ló sì fi òun ṣe alámínú ìjọba láti máa ṣọ́ àwọn ìgbésẹ̀ àti àwọ̀ sí ẹ̀. Kódà ìwé ìròyìn Sahara Reporter ní àtirítú sí àwọn lọ́wọ́ wípé ààrẹ Bọ́lá Tinubu ló pàṣẹ fún gómìnà Lucky Ayédàtiwà wípé kò gbọ́dọ̀ yọ arábìnrin Ọládùnní Odù kúrò ní ipò akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ondo nítorí tí ọlọ́kùnrin náà fẹ́ yọ, ṣùgbọ́n tán ní àṣẹ Tinubu ní gómìnà Lucky Ayédàtiwà ń tẹ̀lé. Tinubu tó wà lẹ́yìn obìnrin ni wọn ló ṣe ní orí láyà tó fi gbéná wojú gómìnà Lucky Ayédàtiwà tí ọ̀rọ̀ náà sì di ariwo ńlá kó tó di pé wọ́n ní wọ́n padà bá wọn yanjú ẹ̀. Ní báyìí ètò ìsìnkú Akeredolu tí àwọn èèyàn ń retí báyìí ó ti dá ìjà sílẹ̀ o, díẹ̀ ló sì kókó da ìpàdé tí wọ́n ti múra ayẹyẹ ètò ìsìnkú náà lò, pẹ̀lú bí akọ̀wé ìjọba ìpínlẹ̀ Ondo ọmọbabìnrin Ọládùnní Odù àti gómìnà Lucky Ayédàtiwà bó ṣe ni wọ́n pariwo léra wọn lórí tí wọ́n fẹ́ máa yẹ̀yẹ́ ara wọn.